Audio Jungle. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الحمد لله والصلاة والسلام على أشرف رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم يبعثون. اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أضل أو أسلم أو أسلم أو أجل لي. أيها المسلمين الكرام في كل مكان أقول السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Ará lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń gbọ́ mi káàkiri ayé, mò ń kí wa ní kíkí ọlá pé àánú ọlọ́run, àláfíà ọlọ́run, ìbùkún rẹ̀ tí wọ́n ń pè ní orí ajẹ̀ǹjẹ̀ tán ọlọ́jọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Ẹ dákun prógámù yìí bí ẹ bá ti ń bá mi gbọ́, ẹ máa bá mi tẹ love like, ẹ máa bá mi share rẹ̀ torí ọlọ́run, ẹ máa bá mi tẹ love like, ẹ máa bá mi share rẹ̀ torí ọlọ́run. Prógámù náà ní pẹ́ pẹ̀lú ògo ọlọ́run. Ìyẹn sábà bá mi tẹ love like, ẹ máa bá mi tẹ share, ẹ bá mi share rẹ̀ torí ọlọ́run. Love like, then ẹ máa bá mi share rẹ̀ torí ọlọ́run. Àánú ọlọ́run jọ máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Ẹ dákun gbogbo àwa tí à ń gbọ́ wa, ẹ dákun mo fẹ́ tọ́lọ́run bá ní kẹ́ máa gbọ́ mi, àwọn tó bá ti wà lórí kí ni wọ́n ń pè ẹ̀rọ ayélujára, mo fẹ́ káwọn yóò signal mi pé àwọn tí ń gbọ́ mi torí nẹ́tíwọ́ọ̀kì tí mo wà wọ́n ń ṣe bálabàla ní àánú ọlọ́run jọ máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa, ọlá títóbi rẹ̀, ọlá àánú ẹ̀, ọlá agbára rẹ̀. Mo fàánú ọlọ́run mo tó fi bí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa. Ramadana tí ó dojúkọ wáyé, ọlọ́run jẹ́ ó bá wa láyé, ọlọ́run jẹ́ ó bá wa láyé, má jẹ́ ó bá wa lọ́wọ́lọ́wọ́, má jẹ́ ó bá wa lórí ìnira, ọlá títóbi ọlọ́run, la hawla wala quwwata illa billahi al-azim. Náà prógámù tí mo sáré jáde tí mo wá ṣe, mo fẹ́ kọ́ àwa tí à ń jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́, mo fẹ́ kí ká pera wa sákèsí, ká sì ṣe àwọn àǹfààní kan fúnra wa látara ntọ́lọ́run wí tí Ànábì wa Muhammad wí sallallahu alaihi wasallam. Téèyàn bá wo àkọlé tí mo kọ yìí sí orí prógámù tí mo ń ṣe yìí, mo ní ṣé ẹ̀kọ́ ẹ̀sìn òun ni kí a máa tàbùkù àti kí a máa pe àwọn àgbàlagbà lómùgọ̀, ṣé ẹ̀kọ́ ẹ̀sìn ni? Torí ibi tá a bá ayé wa délé ní gbogbo ayé, wa alaikumus salam, wọ́n ti ń rí ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn jàgídíjàgan, wọ́n rí ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn dàlúrú, tó sì já sí pé ẹ̀sìn yìí ò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò sí tó jẹ́ kí wọ́n máa táàgì wa bẹ́ẹ̀ bí kì í ṣe ìwà tí wọ́n ń bá lọ́wọ́ àwa tí à ń pera wa ní mùsùlùmí. Kódà ìbéèrè kan sọ sí mi lọ́kàn tí mo ń bèèrè àmì lérè pé ṣé à ń ṣẹ̀sìn báyìí ṣá? Ǹjẹ́ à ń ṣẹ̀sìn? Kólúkálukú bèèrè àìlérè, ǹjẹ́ à ń ṣẹ̀sìn? Mùsùlùmí kó bèèrè àìlérè, ǹjẹ́ lẹ́sìn ni mí? Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà kó no bèèrè àìlérè, ṣẹlẹ́sìn lòun náà? Kódà òun tó ń pera rẹ̀ ní alábàáláyé ṣẹlẹ́sìn ni? Kí ni wọ́n ń pè lẹ́sìn gan àti ọ̀tún àtòsì tí gbogbo wa pè lẹ́sìn òun? Kí ni wọ́n ń pè lẹ́sìn yẹn gan? Ǹjẹ́ a mọ̀? Ǹjẹ́ sìn táwa ń sìn náà tó reflect inú ayé wa? Torí inú orílẹ̀-èdè tí mọ́sálásí tó pọ̀ jù sí láyé, Nàìjíríà wà jẹ́ kan. Nínú orílẹ̀-èdè tí ṣọ́ọ̀ṣì pọ̀ jù láyé, Nàìjíríà wà jẹ́ kan. Tòun ti bí mọ́sálásí ṣe wá pọ̀ tó, tí ṣọ́ọ̀ṣì pọ̀ tó, ìwà burúkú yẹn ò kó ònú sẹ̀mí wa, a sì náà ń sin lọ́hùn. Náà àkọlé yẹn mo fẹ́ káwọn èèyàn bá mi share rẹ̀ kó débi tó yẹ kó dé, wàhálà yẹ kó débi tó yẹ kó dé. Àwa tá à ń bọ̀ lẹ́yìn káwa náà ká má ṣerú àwọn àṣìṣe yẹn. Mo ní ṣé ẹ̀kọ́ ẹ̀sìn òun ni kí a máa tàbùkù àbí ká máa pe àwọn àgbàlagbà lómùgọ̀? Ọ̀rọ̀ rábìtọ̀ tilẹ̀ àhímọ́ wal ulama ní ilẹ̀ Yorùbá tí wọ́n ṣèjòkó wọn, tí wọ́n mú ọjọ́ àwẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run o, lọ́jọ́ àlàrúbá tí ń bọ̀ lọ́hùn pé àwọn ó bẹ̀rẹ̀ ààwẹ̀. Wọ́n jòkó pẹ̀lú gbìyànjú wọn. Àwa kan jáde atakò wọn, kó ìmọ̀ kalẹ̀ fún wọn. Àwa kan jáde èpè láńṣẹ́. Kódà tó fi dórí àwọn tí wọ́n ń pera wọn tán láwọn jẹ́ oyè ẹ̀sìn. Àwọn tí wọ́n pera tán láwọn jẹ́ oyè ẹ̀sìn. Àwọn oyè àwọn mufti wa. Èyí tá à ń bá lọ́wọ́ yín jọ wá lójú. Mo wo fídíò kan, wọ́n send fídíò yẹn sí mi, mo sì wò dáadáa. Mo wá rí tí kan náà àwọn àáfàá wa ni wọ́n, tí wọ́n sọ pé béèyàn kan bá jókòó tí wọ́n kóra wọn jọ, tí wọ́n láwọn mú ọjọ́ àwẹ̀ kalẹ̀, ìjókòó òmùgọ̀ ni wọ́n jókòó.
kódà gbogbo àwọn tán bá jókòó tẹ̀lé wọn àbáwọn tán bá tẹ̀lé wọn tán bá jókòó pẹ̀lú wọn àbáwọn tán bá ń tẹ̀lé wọn pé ẹlẹ́gọ̀ ní gbogbo wọn. Tí n bá ṣe mistake bí wọ́n ti wí nìyẹn gbogbo ẹni tó bá wo fídíò náà pé rábítà àti làyímọ̀ àwọn àti ẹ̀ pé wọ́n rábítọ̀ wọ́n láwọn ẹgbẹ́ kan wọ́n jókòó jíjókòó wọn tí wọ́n wá jókòó wọ́n wá ń dájọ́ àwẹ̀ ìdájọ́ àwẹ̀ wọn tí wọ́n yìí ṣe sùlítọ́ọ̀nù pé ìjókòó ẹ̀gọ̀ ni wọ́n jókòó òun kódà gbogbo ẹni tó bá jókòó pẹ̀lú wọn àbẹ́ni tó bá tẹ̀lé wọn òun náà ti dẹni ẹ̀gọ̀ whether directly or indirectly ẹ ti pe gbogbo àwọn bàbá yẹn ló mú gọ̀ tẹ́ bá wo ìjókòó yẹn kódà tó bá jásí pé ẹni tó sọ̀rọ̀ yìí àfáà wa tó sọ̀rọ̀ yìí àfáà tó sọ̀rọ̀ yìí àfáà tí wọ́n sọ ọ̀rọ̀ tí mo sọ yìí mò ń kó tiwọn ní o tó bá jásí pé àgbàlagbà ni wọ́n tí wọ́n ju gbogbo àwọn tó wà rábì tọ́tẹ̀lẹ̀ àyímọ̀ yẹn lọ tí wọ́n bá dọ ọjọ́ orí èèyàn méjì pọ̀ ó ju ọjọ́ orí bàbá tó bí wọn lọ. Ṣé ẹ̀kọ́ ẹ̀sìn ni ká tàbùkù àgbàlagbà àbí ká pe àgbàlagbà ló mú gọ̀? Àtà mùsùlùmí tó jù wá lọ lọ́jọ́ orí tó lè bí wa lọ́mọ. Ànábì sì ní ká má bú bàbá wa o. Ànábì ní ẹ má bú bàbá yín o. Gbogbo àwọn sàhábé tí wọ́n wà wájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n wá ń wò ó pé só rọrùn kí n sì jókòó kí n máa bú bàbá mi. Gbogbo wọn bèèrè lọ Ànábì náà sallallahu alaihi wasallam. Pé Ànábì bá ọ̀nà wo la sì wá gbà tá fi máa bú bàbá wa. Ànábì ní bẹ́ẹ̀ ni tẹ́ bá ti bú bàbá ń bàbá wọn bú bàbá yín. Gbogbo ìgbàkígbà tẹ́ bá ti bú bàbá ní bàbá dandan ni wọ́n bú bàbá tiyín náà. Tẹ́ bá wá pẹ̀lú àwọn bàbá yẹn ní ìtẹ́ pé jókòó wọn ní ìjókòó ẹ̀gọ̀ tẹ́ ní gbogbo orú ìjókòó tán jókòó bá àtàwọn tó jókòó pẹ̀lú wọn àtàwọn tó bá tún tẹ̀lé wọn ẹlẹ́gọ̀ ni wọ́n ẹ ti pè wọ́n lómùgọ̀ kì í ṣe pé à ń tún yọ sọ àpẹsọ mọ́ ẹ ti ní òmùgọ̀ gbogbo wọn sẹ́kọ̀ọ́ ẹ̀sìn nu lára yín ṣé ẹ̀kọ́ ẹ̀sìn nu lára yín. Àyá Al-Qur'an nìkan ń bẹ tó gbajúmọ̀ kódà àtà ẹlẹ́bọ bára bismillahir rahmanir rahim bóyá nu suratul Mumtahina Ọlọ́run ní wala tasubbu alladhina yad'una min dunillah kódà ẹni tí ìṣe mùsùlùmí o wala tasubbu alladhina yad'una min dunillah àwọn tí wọ́n ń pè nǹkan míì lọ́lọ́run kèfèrí nù o kèfèrí wala tasubbu alladhina yad'una min dunillah àwọn tí wọ́n jẹ́ kèfèrí gan tí wọn ò gbà t'Ọlọ́run tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ń pè nǹkan míì lọ́lọ́run Ọlọ́run lè gbọ́dọ̀ bú wọn. Fayasubullaha hadwan bigairil ilmi nítorí tẹ́ bá ti lè bú Ọlọ́run wọn àwọn tí wọ́n ń pè nǹkan míì lọ́lọ́run tẹ́ bá ti lè pè wọ́n lómùgọ̀ tẹ́ bú wọn Ọlọ́run ni wọ́n ò bú Ọlọ́run tiyín náà. Àwọn kèfèrí lọ́lọ́run láyà gbọ́dọ̀ bú o ká tó máa sọ mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí tájọ jẹ́ ọmọ ìyá kan náà nítorí pé wọ́n mọ́jọ́ àwẹ̀ kalẹ̀. Ìgbà táwa ti wà ń kékeré làwa ti máa ń rí kàlẹ́ndà orolépé lọ́dọ̀ tiwa ń bì tí wọ́n ti ṣe kàlẹ́ndà odidi ọdún kan kalẹ̀ wọ́n ti ṣe kàlẹ́ndà odidi ọdún kan kalẹ̀ wọ́n ti mọ́jọ́ ọdún léyá wọ́n ti mọ́jọ́ ọdún àwẹ̀ wọ́n mú aṣúra tá aṣúra gbogbo ẹ̀ wọ́n mú kalẹ̀ mọ́lúdì wọ́n mú kalẹ̀ tí wọ́n ti ṣe kàlẹ́ndà kalẹ̀ bẹ́ẹ̀. Afa kan náà jáde níjọ́ ní náà òun náà ń sọ̀sọ́kúsọ oníkan pa ẹni tó bá ti lè dá ọjọ́ àwẹ̀ sẹ́sì Islam lẹ́sìn practice yìí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ààrẹ kọ ìlara yín a ti wá padà wá rí i pé ìlara ní í ṣe yín ìlara ìbínú èèyàn eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹ̀ ń bínú orí ni tánàbí sì kì wá nílọ̀ pé àlékún wàlà hasadu fàyínà làásádà yàkùlù nà làásánà kàmá yàkùlù nàárọ̀ àlàkàtọ̀bì Ànábì ní ẹ ṣọ́ra fún kèéta ìkórìíra ọmọlàkejì nítorí pé dáadáa tẹ́lẹ̀ wò ó ṣe kèéta tẹ́ ń ṣeun gbogbo dáadáa tẹ́lẹ̀ wò ó ní kèéta yẹn ò mọ̀ jẹ ni ìkórìíra ìbínú èèyàn ní gbogbo dáwà tẹ́ ń ṣe fatuwa lèyí tẹ́ ń ṣe kalẹ̀ yìí. Kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run kó bá ká Ànábì Muhammad Ànábì ní ó sọ ẹ̀rọ yọkan báyìí ẹ̀ sì tu sí ọ̀nà ìgbà yóò sì máa bá ìgbà mu gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti tú wò tán wá ní Ànábì ló sọ tí ò wá bá gbà mú mọ́ ẹ yọ́ dànù Ànábì kọ́ ló sọ yóò mọ̀ sọ̀rọ̀ tí ó mọ̀ bá ìgbà mu ni. Ànábì ní súnmú liruhiyatihi wa aftaru liruhiyatihi tẹ́ bá gbàwẹ̀ ẹ̀rípẹ́ rúṣù tẹ́ bá túnu ẹ̀rípẹ́ rúṣù inguma aleikum bí nǹkan bá bò fatukimilu yìí dátà ó ní kẹwàá ká sàláfínà yawma tí nǹkan bá ti bọ ẹ̀ka ṣàbánu yín kó pé 30 ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ yín níjọ́ tí wọ́n ń gbàwẹ̀ tánàbí ń bẹ
sánmọ̀ dá wàláhì sánmọ̀ dá ńjọ́ náà lọ́hùn environment wọn dá yìí ń dákọ̀ àwọn nǹkan kan ní èsì tí ń bẹ ní èsì tí ò sí nígbà tí àná Muhammad sallallahu alaihi wasallam ní àwọn nǹkan tó lè dá tó lè bo oṣù lójú bẹ́ẹ̀ ni níjọ́ tá ànábì sallallahu alaihi wasallam kò sí tí wọ́n ń pè ní carbon monoxide náà èéfì mọ́ṣínì atakùkù gbúrúrúrú èéfì tí ó máa jáde lábẹ́ rẹ̀ kò sí èéfì tí mọ́tò kò sí èéfì tí tírélà kò sí èéfì tí típà kò sí àwọn industrial carbon monoxide àwọn companies ńláńlá big àwọn mighty companies tí wọ́n ń produce ẹwà àwọn èéfì tọ́lọ̀ bá kádàrá kọ́ dé iléeṣẹ́ tí wọ́n ti ń rọ irin máa wo àwọn èéfì tí máa jáde ńbẹ̀ ládùúgbò yẹn yóò dàbí ìgbà tó jẹ́ oṣù ni kò sí nígbà táwọn àná Muhammad bẹ̀ sallallahu alaihi wasallam so ó rọrùn fún wọn kí wọ́n rí ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹ ti wà ní ìsìn èéfì mọ́ṣínì èéfì mọ́tò èéfì even bàálù ti lọ lójú ọ̀run bàálù ń da kùrukùru rù èéfì bàálù ń bojú ọjọ́ àwọn níbi tí ìmọ̀ délé ní àwọn èèyàn ń rọ òjò artificial rain wọ́n ń rọ̀ ọ́ tí òyìnbó gbìn nǹkan sórí aṣálẹ̀ báyìí tí wọ́n dẹ̀ po kẹ́míkà pọ̀ la ilaha illallah fatabarakallahu ahsanul halikin wọ́n po kẹ́míkà pọ̀ wọ́n dẹ̀ kó sínú bàálù wọ́n dẹ̀ lọ orí òkè wọ́n dẹ̀ lọ spray rẹ̀ in the few minutes few hours gbogbo àwọn nǹkan tí wọ́n spray sínú atẹ́gùn yìí yóò condense yóò fara wọn pọ̀ yóò fa omi pọ̀ yóò dẹ̀ condense in the few hours yóò dẹ̀ mọ drop yóò dẹ̀ mọ di òjò yẹn náà pè ní artificial rainfall orographic rainfall yóò dẹ̀ mọ ọrọ̀ òjò tí ì sí òjò ti tọ́ ọlọ́run gan fún rẹ̀ níbi tí ìmọ̀ délé ni ẹ̀yin sì lẹ́ máa ń sọ fún wa pé ká má dúró lórí pé ibi tá akaza wàjádínà bá hàná tá báwọn bàbá wa tí wọ́n ń ṣe nu ìmọ̀ tí wá kọjá bẹ́ẹ̀ ẹ̀yin ṣé ojú kan ká máa lọ fojú wá oṣù náà lẹ̀ sì dúró sí ó dáa ẹjẹ mádìsì kan wá ní ìsìnkí wọn á tún tú sí ọ̀nà àbòmí ó ń sẹ́lẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ma anzalallahu da'an illa anzalallahu dawahu ànábì ní ọlọ́run ò ní sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run mọ́sá bá kí ànábì Muhammad ọlọ́run bá kí ànábì Muhammad ànábì ní ọlọ́run ò ní sọ àárẹ̀ kan sáyé illa anzalallahu dawahu àfikọ́ lọ́wọ́ fi ìwòsàn rẹ̀ sí ṣé àárẹ̀ lẹ́ ń tú dá yíyan sí àbí dáhà yẹn ṣé àárẹ̀ là ń tú sí àbí àárẹ̀ nìkan kọ́ ma anzalallahu da'an illa anzalallahu dawahu yẹn ni pé ọlọ́wọ́ ò ní ju challenges kan sáyé illa anzalallahu dawahu àfikọ́ lọ́wọ́ fi solution rẹ̀ sí sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́run mọ́sá bá kánná Muhammad ìyẹn ni pé challenges kan ọlọ́run ò ní jù sáyé àfi kọ́lọ́run ó fi solution rẹ̀ tí ìlànà bí wíwọ̀n ok challenges ni pẹ̀lú gbogbo àwọn carbon monoxide tá à ń sọ yìí láwọn èéfì yìí oríṣiríṣi yìí tí ó wàá block gbogbo ojú sánmà tí ò ní jẹ́ àròsù kí wàá ní solution rẹ̀ ó ní ilmu technology yà ó ní technology náà níbi tí màá délé ní àwọn òyìnbó ti pín sánmà wọ́n ti pinnu atẹ́gùn tán space wọ́n ti pín tán China ní tiẹ̀ America ní tiẹ̀ Russia ní tiẹ̀ USSR wọ́n ní tiwọn tí wọ́n ti ń lọ ń rí àwọn nǹkan kan mọ́bẹ̀ even Saudia gan ò fojú wòsù mọ́ Saudi ò fojú wòsù mọ́ Saudi ti ní àwọn instrument tí wọ́n lọ ti rì mọ́nú space tó yẹ pé òun ni ó mọ site crescent of the moon tó bá ti wá sorry ìwọ tó bá ti lọ Mọ́kà rí tó bá ti dé Mọ́kà tó bá dé haram ẹni maktaba lọ wọ bẹ̀ kó lọ béèrè tí mò ń wí aago tó wà lórí haram tó wà lórí funduku tó wà lẹ́gbẹ̀ẹ́ haram aago ńlá tó tóbi un níjọ́ tó ṣùgbọ́n alẹ́ ọ̀rí iná green kan ó tàn lórí aago yẹn yóò wá wọnú sánmà lọ instrument tán fi sínú space tó rí oṣù òun ló taná wá sínú mọ́ṣáláṣí yẹn mo ṣe bá sùn lórí ẹ̀ ni so Saudi àgán ti kọjá ẹnìkan wá dómì kan ní wọ́n ń wá oṣù ní wọ́n ń ṣe kinní kan kí ló dé tẹ́ fẹ́ ká dúró sójú kan torí Ọlọ́run
kí ló dé tẹ́ fẹ́ ká dúró sí ojú kan nítorí Ọlọ́run. Ilmu astronomiya Kùránì ò takò. Kùránì ò takò náà ń. Tálù Kùránì bá sọ fún wa pé síru fil ardi fa anzur kayfa kana akibatu alladhina min qablikum aw kama qala. Báyà mi tún ṣe gbé wá pé síru fil ardi ẹ rìn jáde, try to expose, move out, ẹ rìn sórí ilẹ̀ kẹ́ wá lọ wo àtibọ̀tán àwọn tá a dá ṣáájú yín, àwọn tá a bá láyé tọ́lọ̀ ní ká lọ máa wá bí wọ́n ti lo ayé wọn. Bọ́ láti rí archaeology nìyẹn náà. Àwọn tá a bá wọn láyé tọ́lọ̀ wá ní ẹ rìn sórí ilẹ̀, ẹ rìn káàkiri, tẹ́ bá rìn lórí ilẹ̀ ẹ lọ wá àtibọ̀tán àwọn tí wọ́n ṣáájú yín, àwọn tá a bá láyé tọ́lọ̀ sì ní ká lọ máa wá àtibọ̀tán wọn. Ṣé o mọ̀ pé archaeology nìyẹn? Nìmọ̀ yẹn wá jáde, wọ́n wá gbẹ́lẹ̀, wọ́n wo nǹkan tó ti wà nínú òhòlẹ̀, wọ́n wù jáde, wọ́n dẹ̀ fi mọ̀ iye ọdún tí nǹkan ti ń bẹ níbẹ̀ náà ti ń rá àwọn ẹranko tó ti kọ́kọ́ gbé ayé, gẹ́gẹ́ bá Kùránì ti sọ fún wa pé àwọn ẹranko ti kọ́kọ́ gbé ayé káwọn ọmọnìyàn ó tó dé. Ọdún tí mò ń ṣe sọ́rí ká pè wá sákèésí ìmọ̀ tó ọba ti mọ̀mọ́ bá wọn dá sí, ní tó ọba ti mọ̀mọ́ takò, ní tó ọba wá rí tó strange sí ọ tó beyond the imagination rẹ àbí làákàyè rẹ lọ ṣèwádìí lórí ẹ̀. Ọdún tèmi ń ṣìjọba ní 2008 mo wà fortunate láti wọ ìlú kan tí wọ́n ń pè ní Anambra Oyi local government precisely. Ayé ìgbà yẹn a sì máa ń ṣe endurance trekking wa tá a ṣe lọ́jọ́ Àlàmísì lọ́jọ́ náà lọ́hùn, wọ́n kó wa lọ sí inú cave kan tí wọ́n ń pè ní Ògbúnìkè cave ní Anambra ní ìlú Ọ̀kadìgbò tí n bá gbàgbé. Ká tó wá lọ àwọn Muslim brothers wọ́n ti ń pè wá, wọ́n ti ń ṣe dáwà, tá a bá débi cave yẹn o ká má bá wọn wọnú kòtò, ẹbọ ni wọ́n ń ṣe o, òòṣà ni wọ́n ń ṣe ń bẹ o, kíníkan ni wọ́n ń ṣe ń bẹ o, ìwà ni wọ́n ń ṣe o, kíníkan ni wọ́n ń ṣe. Wọ́n ti canvass everybody, wọ́n ti convince wa pàgọ́ rẹ̀ débẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àníyàn tí mo bọ́ lọ́wọ́ bá mi dì, mo ní wọ Ọlọ́run síru fil ardi wọ lọ ní kárìn lórí ilẹ̀ ká sì ṣàkíyèsí ká lè mọ àtibọ̀tán àwọn tó ti ṣáájú wa. Èmi ò wọnú kòtò yìí o, àníyàn tí n ti ń gbé lọ ni pé mo fẹ́ mọ ìtì ń bẹ ń bẹ. Ọlọ́run wá